Mo sàn lọ́gbọ́n kọ́, mo sàn lọ́gbọ́n kọ́ inú máa jọ ọjọ́ ọjọ́ òjìjọ̀rún lọ ojúlàbíọ́ kò jẹ́ ká mẹ́ni àṣà fún wọn ènìyàn tí bá ní jẹ tí ń bá ní mú ṣínà ìràwọ̀ mo bẹ̀rù wọn táwádìí wọ́rọ́kọ́ tí ń dáná ró mi ò mọ̀ sórí kò yẹ mi ò ẹ̀yìn màmá ga ọ́. You're not serious. Let's stop now. You're making me miss you. Okay. You know, I miss you too. But oh my God, weekend come, we'll go far away from here. So we can be together. I can't wait to have you too. I love you. Alright, bye my love. Hello, Sonia. Fine. How was your night? Mine was fine too. Okay. My journey was that.
Pẹ̀lú mi. Yes. Ó máa lọ́rọ̀ kan tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ. Ṣé kò le? No, kò le. Pẹ̀lú mi, ẹ̀rù relationship wa àti Moses ń bà mí. Bí ti báwo? Ṣé mo pọ́bìnrin ti pọ̀ jù fún un? Bọ̀bọ́ tèmi ń wò yìí kò ju ẹni tó máa nífẹ̀ẹ́ òtítọ́ sí o. Èmi nífẹ̀ẹ́. No, ìwọ kọ́ ni mo ń sọ. Moses mo ń sọ. Bí mo dẹ̀ ṣe rí yẹn torí owó tó wà lọ́wọ́ ẹ̀ ló ṣe ń tẹ̀lé. Ọ̀rẹ́ mi, ìwọ náà dẹ̀ ń sọ̀rọ̀ bí ẹni tó mú. Tó bá jẹ́ nítorí owó mi ni Moses ṣe nífẹ̀ẹ́ mi. Jẹ́ dọ́bùlẹ̀ fún sódà ìfẹ́ yẹn á lè grow. Ẹ gbà mí. So owó ni wọ́n fẹ́ fi ra fẹ́ títí ẹ̀. Èmi mo lówó mi. Nǹkan tó bá dẹ̀ wù mí mo lè fi ṣe. Àbó ti gbàgbé pé ọmọ olówó ni mí ni. Nà ó má tó. Ọ̀rẹ́ fọ́ọ̀nì o. Ó ti gbọ́. Àmọ́ kó má lọ jẹ́ wípé ẹnu géètì ni wọ́n àti bọ̀bọ́ yìí máa padà parí ìfẹ́ yìí. Wo ṣèbójú ẹ̀ ló máa ṣe. Ó ń travel. Lọ́bi kọ́kọ́. Máa wo. Àjọṣojú ìmọ̀ àti. My chairman. My chairman. Mr. Babajide. Ojú yìí nìyẹn kọjọ́ mẹ́ta. Àwa nìyẹn o. Iṣẹ́ ń kọ́. Iṣẹ́ ń lọ dáadáa o. Ìyàwó àtàwọn ọmọ náà ń kọ́. Àlàáfíà everybody wà. Ó ń jẹun sí mi lọ́rùn. Alfa ṣé ẹ̀ ń bá mi tọ́jú ọ̀rẹ́ mi dáadáa? À ń gbìyànjú. À ń try. Oh yeah. Well, more importantly, báwo ni business ṣe lọ? The business is going very, very fine. In fact, mo ti gba owó tán expect lọ́wọ́ GS Construction Company lánàá. Oh. Yeah. Wọ́n ti san then ó kù ti Owolabi tó wà Londo. But altogether, I think everything is perfectly in order. So wọ́n ti sanwó ẹ̀ wọlé? Àwọn ti sọ, in fact, mo ti pay ẹ̀sìn náà account ẹ̀. The teller is here with me. Oh, that's good. Daddy, 50 million ló wà níbí yìí. Yeah, 50 million. Balance owó wọn nìyẹn. All the son 50% upfront tẹ́lẹ̀tẹ́lẹ̀. Oh, yes, that's true. That's true. Mo rántí pé it was 100 million naira, àbí? Exactly. Okay, that's good. That aside, this other company, tí ó yẹ kí. Titi Port Harcourt. Yes, Port Harcourt. I expect kí Pẹ̀lúmi wá fún wa ní feedback. Nǹkan tán ti conclusion wọn. Òun là ń dúró dè sí. Pẹ̀lúmi must do that on time. Gbọ́dọ̀ lose business, you know. Kemi. Daddy. You have to call Pẹ̀lúmi. Pé kó pe àwọn people on time so that kò ní sí any hiccup rárá. Pé kó káràmásìkí ẹ̀, you know. Okay. Àbí kí kúkú lọ mú fóònù mi nsìn kí kúkú pè é nsìn. No, I'll pay later. I'll pay if I tán. Pẹ̀lẹ́ ọ̀rẹ́. Ògùnṣẹ́. Ṣé wọ́n lè ṣiṣẹ́ lálejò? In fact, mo enjoy ara mi báyìí. Fruit one ló wà níwájú mi tí mo rán zip. Èmi rò wé nǹkan bí tajútajú ni o máa ń nífẹ̀ẹ́ sí tẹ́lẹ̀. Àbọ̀ ó yẹ kó ti mọ̀ yẹn ti pẹ́ náà. Mi kì í mọtí. Wow, 700 million what? Babes, that's huge. Wow, 700 million. Are you kidding me? But come to think of it, being a lady, she shop on guys in Dubai. Oh no, they are multinational company. I mean, our time we deal in big businesses. Oh, I get like I want to check people what I want to say go peanut me for. Of course.
Ìṣòro tójú àwọn àmbẹ̀ náà báyìí lójú. That's much. Kọ́lé di Adaba lónìí. Wow, that's huge. 700 million. Oh, hey. But so after the whole business now, so daddy nìkan ni wọ́n ní gbogbo game yẹn. Oh no. His friend, Mr. Babajide, àwọn náà ní share tí wọ́n bẹ̀, but daddy ló ní lion's share of it. Ọlọ́run give me no loan. You give me no this stage here, mo kó yẹn dín, I'll take care of my baby girl. Oh, stop I'm talking about. Then baby mi gbọ́. Okay, what on sáré sókè, sáré sódò, fòlé ní fòlọ́lá, internet and all the proposal wàhálà. So kí ni gain ti tiẹ̀? I have my own game too, being the project manager. But àdúrà mi ni wípé kó approve proposal first. Wọ́n ti approve ilé. Wọ́n ti gbọ́dọ̀ approve ilé ni. Tí mo ti gbọ́ tètè approve ilé ni. O ti certain the next thing kan ló gba mobilization kẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́. Ni wọ́n ti approve ilé. Damn, are you kidding? Àwọn yẹn pọ̀, ó dàgbé mi ò gbọ́ rí ni. God, but baby, just saying though, mo feel pé irú nǹkan báyìí ẹ kó jẹ́ bí something more confidential láàrin wa àti dáàdi ẹ̀lẹ́. Iṣẹ́ kí mi sọ pé ó lè sọ̀rọ̀ fún mi o, wọ́n rò pé ṣé pé ṣe kó wà secretive somehow. I'll tell you. Okay. Because I love you. And very soon, you'll be my husband to be. I love you too. I love you. You know what? But why is she so much for them? Because he's my boyfriend. Mi ò rò pé mo nǹkan tó ń ṣe ṣá. You called someone your boyfriend lásán. Ó wá leak secret tó wà nínú business láàrin ìwà àti daddy ẹ̀ fún. No, it makes sense. Hello. Moses is not just an ordinary boyfriend to me, but my husband to be. Read my lips, Shade. My husband to be. Oníyẹ̀yẹ̀, tààrẹ là ń sọ fún ẹ. Torí bọ̀bọ̀ Moses yẹn kò nífẹ̀ẹ́ òtítọ́ sí ẹ. Kì í ṣe ẹni tó lè finú hàn. Owó ẹ lásán, òun ló ta sí. Whatever to bow after. It's my business. Okay? Excuse me. Pẹ̀lẹ́ o. Tán bá fún ẹ lámọ̀ràn gbé wò dáadáa o. Torí agbọ́n máa gbà ni ó jẹ̀bi ọ́. Tán bá fún ẹ lámọ̀ràn gbé wò dáadáa. Torí aṣinilọ́nà ọ̀nbẹ lóde. Kí ló dé bí Ṣadé ń ṣe báyìí náà? Why? Ṣé kò possible kéèyàn lọ bí ọ naturally? Àwọn àti nínú ìpẹ́ṣẹ̀ ṣe ní àtòlú. Àwọn àti mo máa fún nínú ìpẹ́ṣẹ̀ yẹn fún kind of now. How I wish. Ṣadé, sorry, mo mọ̀ pé pẹ̀lú mi love ẹ̀ gan, ó dẹ̀ respect ẹ̀ gan. Àánú pé ẹ̀dẹ̀ máa ń sọ̀rọ̀ heart to heart, ó máa ń gbọ́ràn sí ẹlẹ́nu bọ̀dá. Tó bá ní nǹkan kan tí mò ń ṣe, tó bá like, máa fẹ́ kó sọ fún mi. Because mo nífẹ̀ẹ́ pẹ̀lú mi dénúdénú ni. I really love her. Pẹ̀lú mi náà love ẹ. Mo mọ̀ pé love me, but àwọn ọ̀rọ̀ tó máa ń sọ fún tẹ́jọ́ máa ń sọ yẹn ni ṣé mo ó lè jẹ́ kó change mind ẹ̀. Ṣé ni mo sọ̀rọ̀ kan fóun mi? No, don't get me wrong o. Sorry, kí ni kan fẹ́ fún mi? Ṣadé between you and I swear down, I love pẹ̀lú mi genuinely. Kì í dẹ́ ṣe pé bí wàá torí owó or anything. At all, mo wà lára àwọn ọmọ nǹkan tí ò bá ní jẹ kò ní fi rún mú. I'm far from it, kì í ṣòro owó rárá. No, mi ò sọ pé love ẹ nítorí owó
kọ́ try láti advise ọ̀rẹ́ mi ni. Actually, advice tó ń fún yẹn, òun náà ni mò ń sọ. Ó lè da relationship wa rú. Ó lè máa channel away lọ sí the wrong direction. If you are for real, it can't. Ó kàn jẹ́ wípé ẹ̀yin ọkùnrin sí ẹ ṣe trust. Shadi. Yes. I am different. Ṣadé ní sùúrù. Jọ gbẹ́nu ẹ dákẹ́. Nǹkan tí bá bí ẹ òní kò dá mi lóhùn. Kí ni reason tó fi máa lọ sọ nǹkan tí mo sọ fún ẹ fún Moses? Ṣé Moses sọ fún ẹ pé mo sọ nǹkan fún òun ni? Òhò sọ nǹkan kan fún mi. Moses wá bá mi. Ó ní kí n bá òun bẹ̀ ń pé òun nífẹ̀ẹ́. Ní pé ìfẹ́ tóun dẹ̀ ní tiẹ̀ kì í ṣe ìfẹ́ owó. Pé òun nífẹ̀ẹ́ tọkàntọkàn. Bíyà sọ fún mi. But Ṣadé, nǹkan tí mo kàn sọ fún ni pé kó ṣèlérí fún mi pé kò ṣe ìfẹ́ owó ló ní sí mi. Tó bá jẹ́ pé nǹkan tó sọ tó dárúkọ mi fún Moses kò ní right láti wá bá mi. Èmi ò mọ̀ o. Mo pẹ̀lú mi, ọ̀rẹ́ tí wàá sún mi bá. Ó dàbí máa fi ẹlẹ́kọ̀ọ́ lágbélébùú ẹ̀ idiot. Get out! Ṣadé. Ẹ gbà mí. Ṣó le tó yẹn ni? Wọ́n ló mọ̀ wá. Olórúkọ méjì kò dá ni. Báwo la ṣe máa advise ó dé máa gbòòrò ó lọ sọ fún lọ́rọ̀ kó dá wọn kí n ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn kó dá rárá. Kí ni gbogbo rubbish ọ̀rẹ́? Kí ni rubbish? Kí ni mo ṣe tí ò dáa? Kí ló kọ́ yín bẹ́ẹ̀? Káyì pẹ̀lú mi, nǹkan tó ṣe is wrong. Just accept and apologize to her. Kò sí nǹkan tí mo ṣe tó kàn yín náà. It's my business. Ní òdúró ṣé ọ̀rọ̀ ọkùnrin náà ló ń gbé lórí ibi tó yẹn? Ọkùnrin tó ti fẹ́yàn gan for 10, 15, 20 years gan yìí ò lè trust ẹ̀. Ọ̀rẹ́ ẹ̀ kàn feel pé okay there are some things she needs to tell you. Ó dẹ̀ sọ fún ẹ. Wà á kàn watch bọ̀bọ̀ yẹn that's it. Ó dẹ̀ lọ sọ fún. Just apologize to her and let it go. It's not your business. Ṣé wàá mọ nǹkan? Má kò rọ̀ mí lẹ́nu. Bọ̀bọ̀ yẹn ó ṣì máa padà jẹ́ ẹ̀kú. Má sọ yẹn Ọlọ́run. I don't like that word. Mi like ọ̀rọ̀ tó ṣe sọ́nsìn kó jẹ́. Òun náà là ń explain fún ìyẹn má sọ bẹ́ẹ̀ pé ó máa já kulẹ̀ 50-50 ni. Ó possible kó já kulẹ̀ ó dẹ̀ possible kó má jẹ́ kulẹ̀ sí mi. Kò tiẹ̀ lè já mi kulẹ̀. So yẹn ò ń ṣọ̀rọ̀ bó ètò ti ṣe yìí kò dáa kó kàn apologize kádé wọn. Kádé. Tẹ́ ẹ̀ lọ ẹ̀ lọ́mọ. Nǹkan tí mo ṣe ò dáa. Ẹ wo ẹ máa lọ sí ibi tẹ́fẹ́ lọ́jọ́. Mo ti lọ. Ṣé ò lọ mọ́? Ó yá jẹ́ ọmọ lọ wà lára rẹ̀. Kò sí ìjọ àwọn bá mi lóhùn sí ìjọ. Ṣé kó máa lọ sí tọ́nà? Ẹni tó lọ́ọ̀bù bó lọ́ọ̀bù ẹ̀ so whatever you like. Ṣọ́rọ̀ nìyẹn. I love Mose. Ṣé o ń gbọ́ ìyàwó Mose? Òun jẹ̀bi tí ó lọ́ọ̀bù Solomon àbí Fáráò àbí lọ́ọ̀bù. Bó ṣe ń lọ yẹn, mo lè bẹ́ẹ̀ tó tún máa lọ sọ fún bàbá yẹn. Ṣùgbọ́n pé gẹ́gẹ́ ṣe bẹ́ẹ̀ jẹun. Ìwọ́n ṣe mọ̀ ní tí mo ti fẹ́ kó gbọ́n rárá. Àdé déèsì ló ń pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n kíkà ní òkè wò mí sí ẹ̀ máa bá mi sọ̀rọ̀ lọ́wọ́ mi. Bóyá máa wò mí sí ẹ̀. Ìmájọ́ pé mi wà ní pòsíṣọ̀n ẹ̀ náà kó tó pé bàbá mi ló ní owó tí bàbá kẹ́yìn ó yẹ kí dájẹ́ nígbà tó fẹ́ ṣe irú kókó gbogbo yẹn fi mi because èmi ni màá lè há sí. ọ̀pọ̀ ìmọ̀ fi dídùn ṣẹ́wà ẹ̀gún tó mẹ́ lára ẹ̀ ń lé lẹ́rìí wọ́ àwọn fẹ́rẹ́ bò lọ. Can you imagine? Èmi àti ẹ sọ̀rọ̀ láàrin ara wa ó dẹ̀ lọ gbé fáwọn ọ̀rẹ́ wa méjì tó kù. Ó mọ̀ pé àárín ara wa la ti sọ́kò tó lọ sọ fún Moses. Nǹkan tó fẹ́ sọ nìyẹn ó sì mo ti gbọ́ bọ́ ṣé o mọ̀ pé nǹkan tó ṣe wrong ṣá ó wrong. ìgbìyàn fojú sí gbà mìíràn láyé ọ̀nà lè má gbàbẹ̀ lọ ó ṣòmí lọ́wọ́ ó sọlọ́gbọ̀n mi kọ́ inú máa jó ọjọ́ má fojú sí wọn pa wọn ní lọ. Lóòótọ́ ni ọ́fíìsà security ni mo jẹ́ ní bíbá ẹ mọ̀ pé hostel àwọn obìnrin ní bíbá
anybody lè wọlé ọkùnrin wọlé obìnrin wọlé àmọ́ nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ ni wípé tí ó bá tún tó bí 10 sí 11 o'clock àti aláyé láti wọlé náà. ẹ̀yin jẹ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ní àná yẹn tí mo lẹ́yìn wá. Our around but àgbọ̀n nǹkan kan. Ọ́físà àti pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ rí ló fẹ́ ọ wá. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ ní láti tẹ̀lé wa dé station so a lè béèrè àwọn ìbéèrè kankan lọ́wọ́ ẹ̀ and you get ambulance fún ọba gbogbo ọdún. Wọ́n lọ́nà ni kò má ti lè lánàá. Just come má bọ̀. Kí ló ṣẹlẹ̀? Ó dé sọ̀rọ̀. Má bọ̀. Bí Ṣadé ti kú. But ta ló lè wúrú wà bẹ́ẹ̀? That's the question I keep asking myself. The funny thing is Ṣadé kò sọ̀rọ̀ jẹ́jẹ́ ló máa lọ she barely talk ibi tí bá fi sí báyìí lè máa bá kẹ́ máa ágìrì ara ẹ̀ ṣe ló máa wò yín báyìí ọmọlọmọ tí ó ṣíwájú òní ọmọ àpapọ̀ báyìí why. Oh. People of this world are just too wicked. Extremely. Ó dàbí pé mo ti mọ ibi tọ́rọ̀ yìí ti wá o. Tani guy. Bọ̀bọ́ kan ní marketing department ní now. Ṣadé, kí ló dé tó ti sómi bẹ́ẹ̀? Ṣé wò rí nǹkan tó ṣe? Ó mọ̀ bóyá mọ̀ sí mọ̀ náà. Kí ló kàn mí tó bá mọ̀ sí? Sorry. Let's go and report him to the police. No, listen. Am I kind of need your life around? Because I'm more the next person to go in target. Of course. Kabbalah report for Lokma. And then this guy might be one of the leading court guy in this school. And let them go dangerous move. Kí ni Moses? Ẹ máa gbọ́ Moses. Ṣọ́rọ̀ ni wọ́n sọ Moses. Okay. Ṣorí guy bó ṣe wà yìí. Ṣé báwọn guys tó máa jókòó lábẹ́ igi yẹn? Àbí èmi ti mọ̀, mo dẹ̀ ti mọ̀ ní, mo dẹ̀ máa díò pẹ̀lú ẹ̀. Èmi fún ara mi gogogogo ni mo máa lọ bá. Gbogbo ọ̀nà ni mo fi máa find out ẹni tó pa Ṣadé. Gbogbo ọ̀nà pátápátá báyìí ni mo máa gbà ni mo fi máa mọ nǹkan tó pa Ṣadé. Wande, please, Wande, please, I beg you in God's name, má mi no bí mi. Kí ló dé now? Ṣé o mọ̀ pé ó máa ń bẹ́? Kò dẹ̀ sí ẹni tó rán ẹ lọ sí ọ̀dọ̀ anybody. Kò sẹ́ni tó rán ẹ lọ sọ́dọ̀ wọn o. Ṣògbó àbògbọ̀. Ṣé àpò gbogbo wa wà ń bí ìsìn? Kò sí ẹni tó rán ẹ lọ síbẹ̀. Ìṣe tó yẹ kí gbogbo wa jókòó ká mọ nǹkan tá a máa ṣe òun sọ kíni kí ló tó máa ń ṣe báyìí now. Tonya, this is not the time to argue. Sherry, ó yẹ gbogbo wa ká jókòó ká fi mọ̀ ṣọ̀kan ni. Ká máa wá bá ṣe máa bọ́nu mẹ́sìtà wáyé. I'm not the next person o. Tá a jókòó síbi náà argue. Okay, ká put our ideas together and then we move forward. For me, please
You just sit down there and say you want to go and meet somebody. Mad dog. Yeah, it's okay now. It's fine. Ọ̀nà lè má gbàbẹ̀ lọ. Ó ṣò mí lọ́wọ́. Ó sọ̀lọ́gbọ̀n mi kọ́. Inú máa jó. Ojú. Má fojú sí wọn pa wọn ní lọ. Bẹ́ẹ̀ni lẹ́yìn. Ojú làbí o. Ojú làbí. Mo ní kí wọ́n sọ fún ẹ wípé oníṣẹ́ ẹ̀jẹ̀ ni. Ó sọ bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ àbí? Ó ló máa fọ̀rẹ́ mi ó dẹ̀ pa, àbí? Who is your friend? So, ẹ̀yin kọ̀ tí ẹ máa ń pààyàn ní kí mo orúkọ àwọn tẹ bá ń pa, àbí? Her name is Shade. Shade. So, torí Shade ló ṣe wá bí mi. O ní God gan. Ẹ̀rù dé bá ẹ. Ó bẹ̀rù. Ẹ̀rù bà èmi. Ẹ̀rù máa bà mí láti wá bá ta ni. Look at you tó ń bèrè lọ pé ẹ̀rù bà mí. Oh wow. Ẹ máa wà wọ́n dirty things yìí. So ìwọ náà fẹ́ wá ná mi nìyẹn o. Ẹ̀yin méjèèjì tẹ́ pẹ́ yọ kan. But eléyìí tẹ́ wá ṣe yìí. Màá jẹ́ kẹ́ mọ̀ pé last one tẹ́ máa ṣe òun lẹ ṣe yìí. Ẹ wo, màá jíù pẹ̀lú ẹ̀yin méjèèjì sọ pé ẹ̀yin gan ẹ máa mọ bí tara yín máa kù sí. What rubbish. Ṣòrí, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fi ọkùnrin ṣakọ nínú ọgbà yìí. Ẹ tí ì rí nǹkan kan. And as for you, your days are numbered. So why did you have to go and meet a guy? Kí ló tó lọ bá? Mo ti ṣe already. The deed has been done. Kí la fẹ́ ṣe? Kí ni solution gangan ni mo ń bèrè lọ́wọ́ yín? Kí la fẹ́ ṣe sí? Maybe we should go and report. What? Report? Me? Yeah. What? Yeah. I'm not going to report anything. Why? Why what? I said I'm not going to report. Nǹkan tó ti ń bá mi lẹ́rù jù was the fact that bọ̀bọ́ yẹn sọ pé àti rí nǹkankan. That is why we need to go and report. So if I get you right, nǹkan tó ń sọ ń sìn ni pé you rather risk my life, you can report, abi? No, wait, Yewande, I don't understand. Only God, cha. Ìwọ ló dá wàhálà sílẹ̀. O tún lè jú bá wa sọ̀rọ̀. No, ṣó fẹ́ bá wa jà ni. Hell no, I am not going to report. Hell no, I'm out of here. Excuse me. Are you going? I'm not going. Báwo ni àwọn lecture session lọ? Daddy, we thank God. Lectures is fine. Our family goes We thank God too. Olúwa ṣeun. And báwo ni ti document yẹn? Ṣé wọ́n ti approve ẹ̀? Of course. Mo bá àwọn people yẹn sọ̀rọ̀ online. They even thought I'll be coming very soon. But Daddy, mo busy today. Well, sori láti tètè bá wa ṣe nítorí èèyàn gbọ́dọ̀ fọ̀rọ̀ owó ṣeré. So as to start another one. Daddy, I know you like money. Ó tọrọ ni. Nǹkan tí Andrew dé ní sí ni pé kó mú document wá, ká sign ẹ̀, káwọn náà sign ẹ̀, ká dẹ̀ supply jáde. Beautiful. Wo dá pé èmi máa tó máa lọ sìn. Bàálẹ̀ kò manage. Daddy, ẹ bá má ṣe ọ̀nà. Gbájà rẹ. Thank you, Daddy. Moses. Daddy, meet Moses, ọ̀rẹ́ mi ní school. Moses, my dad's business partner. Oh, Era, sir. How are you, my I'm dear? fine, sir. School call. Lọ, sir. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Moses, òun ló máa ń tọ́jú mi ní school. No, ṣe ẹ má dá lóhùn. Kí ló dé, ṣé wo fẹ́ kó sọ fún mi ni? No, sir. It's just that. Wo, ṣé mo nǹkan tó ṣe pàtàkì jù? Kò sí nǹkan tó burú kí ẹ̀yin méjì kẹ́ máa ríra yín. Nǹkan tó ṣe pàtàkì ni pé kẹ́ fèsì ìwé yín. After school, there's a lot of game to play, okay? I shall make sure I face it. It's fair, my lord. I have to start living. Oh. Thank you, sir. All right, there. Why? Oh my God. Ojú dùn yín ni.
Stop it! Stop talking like this. Stop acting like this. You're a student for crying out loud. Stop! Kò ní mílì ṣé wọn ò ríran ṣé ti dàgbà tó kẹ́ mẹ́ṣẹ́ sẹ́ẹ̀lù sáìtì náà yẹn ẹbí wọn kọ̀ nígbà kan káwọn arúgbó máa wọn àwàtà yan tájọ wọn káàkiri. Rubbish ẹ ti dàgbà tó kẹ́ sẹ́ẹ̀lù sáìtì ni. Stop it, Joe. It's okay now. Stop it. I'm sorry about that. Kí ni ìtumọ̀ gbogbo yẹn? Ṣọ́ fẹ́ ju 46 lọ ní tọ́ba tó ti dàgbà. It's not funny o. I swear it's sorry. It's not funny. Okay. But Baba Jide will go understand. Yeah, that's the phone you ring. Wait. No, I walk out there, Baba Jide. Hello? Wọ́n wà lórí kọ̀ọ̀kan. Wàá pè pẹ̀lú mi. Tó bá ti di pẹ̀lú mi pé kó get in touch pẹ̀lú wọn. Tó o bá dẹ̀ ti bá wọn sọ̀rọ̀ tán, á fún ẹ feedback, á mọ the next step. Okay. All right. So that one. Hello, good. Chief Jigan. I'll be better. Hello, Jẹ́jẹ́ ọ̀rẹ́ mi. Jẹ́jẹ́ láyé gbà ọ̀rẹ́ mi. Báwo ni business? Àdúgbò kan lọ. Búkì náà ló gbé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ta ti sọ̀rọ̀ látẹ̀kọ́, ara àwọn àpẹẹrẹ àti ìtumọ̀ òní mo kọ sójú pátákó yìí. Mo kọ súkèsúkè. Ọ̀pọ̀lọpọ̀ wa tí wọ́n bá bí wọ́n kí ni ìtumọ̀ súkèsúkè, ọ̀tọ̀ ni ìtumọ̀ tí a máa fún un. Ṣùgbọ́n ní èdè òyìnbó, wọ́n pè ní hiccup tàbí kí wọ́n pè ní hiccup. Ọ̀nà méjèèjì ni ó bá lò pọ̀. Pajápajá tó má bí ọ̀pọ̀lọpọ̀ wá ní kill dog kì í ṣe bẹ́ẹ̀. Bóyá ká pè ní muscle pull tàbí cramp. Ṣóyé wa? Bẹ́ẹ̀ ni. A tún ní ọ̀tọ̀ pè ní arírebánijẹ́. Tí mo bá bi wá ní ìsìnkú ìtumọ̀ arírebánijẹ́, ọ̀pọ̀lọpọ̀ wa bóyá ká máa wojú ara wa tàbí kí a fún ní ìtumọ̀ tí ó bá ọ̀rọ̀ náà lọ ní eréfèé. Ṣùgbọ́n time server torí pé àkókò ni wọ́n bá ṣiṣẹ́ pọ̀. Nígbà tó bá dùn ni wọ́n rí wọn náà fi pè wọ́n ní time server. Kí ni à ń pè ní apó? À ń gbọ́ tó pé ọ̀rọ̀ ló ń yọ bìlápò, ọ̀rọ̀ ló ń yọ fàlápó. Kí ni apó? Quiver. Ṣóyé wa? A tún ní òṣùká. Tó bá ní wá lọ gbé ẹ̀rí pẹ̀lú òṣùká o. Tó bá jẹ́ pé lóyìnbó ni, kí ni wọ́n ń pè? Ọ̀pọ̀lọpọ̀ á máa wọlé ní pé ṣùgbọ́n load pad làwọn olóyìnbó ń pè. Torí pé kò sí ohun tí ó ní Yorùbá tí kò ní èdè Gẹ̀ẹ́sì tirẹ̀. Àfi ohun tí àwọn òyìnbó ìbá ṣe nìkan. A tún ní ọ̀rọ̀ tó pè ní ajínilẹ́sẹ̀. Bí ẹni tó ń gbẹ́nìyàn lẹ́sẹ̀, kí la lè pe òyìnbó ẹ̀? Supplanter. Àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì wọ́n kà nípa Jákọ́bù tó jin Ísọ̀ lẹ́sẹ̀. Supplanter ni wọ́n ń pe ajínilẹ́sẹ̀. Mo rò wípé pẹ̀lú àwọn àpẹẹrẹ tí mo ti fún wa yìí, tí mo bá fún wa ní iṣẹ́ àṣetílé wa lórí ẹ̀, ó yé mi pé gbogbo ala máa ṣe dáadáa. Tó bá wá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀, mo fẹ́ kí gbogbo wa kí a wá gbólóhùn márùn-ún tàbí ẹyọ ọ̀rọ̀ márùn-ún pẹ̀lú ìtumọ̀ wọn. Ṣó yé wa? Ọlọ́run aṣọ́ wa jùgbà náà lọ.
SFO. See my day, I'm tired. I can't even wait to be a graduate. Baby! How you doing? What's your order now? Cook one. Oh, I see. Cook of life. Only see anything. Anyway, kí ló ṣẹlẹ̀? How was you? Mo ṣe wọ́n school ni. Mo ní lecture 4 to 6 kan. Bàbá yóò dẹ̀ sọ̀rọ̀ sókè, ó máa sọ̀rọ̀ sọ́nà ẹ̀fẹ́ báyìí nígbọ̀n ọdún sọ. Òwúrò attend class ẹ̀. Òwúrò nàdá. Òwúrò tó ní. Màmí àmọ́ àwọn ọmọ tí báyìí níwájú ìwà tó lè kọ́. Màmá sọ, excuse me. Hey, how about a guy? You don't enter class? I dey come, watch you. Calm down, I dey come, Oga. Mama, not excuse me. Why is it class? Hey, time, Malo. All right, I'll see you later. Hey, okay, bye. We good, huh? Bye, yeah. Yeah, see you guys later. Hey, she take you to work on the me feel okay, boya ga down we yen bo se. What? You ga down we yen bo se for be kill everything. Ìwọ ló máa gbéwò mi I cannot collect money. Oh, no. Sálẹ̀ ènìyàn náà o ta ni ń pa wọ́n bí ẹni jíun kú jẹ ẹ gbọ́ sálẹ̀ ènìyàn náà o ọ̀rọ̀ yìí wá ń sọ sí ni lẹ́nu ó ń buyọ̀ sí o torí eléyìí máa ga ní tèmi o ó gba kápọ̀ lọ́gbọ́n wá kó fòye gbé. Kí ló ṣẹlẹ̀ náà ìsọ̀rọ̀ ẹ̀ kan dúró síwájú àbá. Wáńdé ni. Wáńdé kí ló ṣe Wáńdé. Ṣadédé la wà nílé ẹ̀kọ́ dédé gbọ́rọ̀ bọ̀ ni. Ṣé wà lọkọ ilé àbí kí wọ́n fẹ́ ṣe báyìí sí? Mi jẹ́ òun.
Dìde jọ. Má pè blow. O gbariwo o gbèsè. Concentrate. Àwọn èèyàn kò tó èèyàn kò ní. Yóò kọ́kọ́ tó ṣẹlẹ̀. Just watch me do it. Stop! Help báwo mi take wa serious help I'm scared. Pẹ̀lú mi wo the weapon of our warfare is help máa pariwo help mi tí wọ́n ṣé ti wá àwọn ènìyàn tó dúró Johnson kò sí sí ọ̀hún. Ọ̀bẹ̀rẹ̀ bá bùgá sẹ́mi wojú mọ ìkéré gan-an wojú ìyẹn náà máa rí ẹ sí ṣọ́ọ̀kì. nǹkan tó ń rìn nìyẹn. bó ṣe mọ̀ pé Jack Chan gangan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀kì. Ọ̀yọ́ fíìmù Jack Chan. Ọlọ́run ní ìṣeré o fíhàn. ṣé kò àyàtọ̀ ṣọ́ọ̀kì rẹ̀ Jack Chan ìyàtọ̀ wà ní. bó ṣe mọ̀ kọ́ ti ṣe remix ẹ̀. tani àtẹ̀lẹ̀. Taxi àti car. lóde Taxi àti car báwo. remix ló máa ṣe remix kò ṣe Taxi àti car mọ́tò nìkan. ó yànnà wojú o kẹ ní tiẹ̀ mọ́ kọ́ mi. pẹ̀lú ẹ̀kọ́ bẹ̀rẹ̀ wá bẹ̀rẹ̀ wá máa ń tí wò ó máa jó pé àṣìgbọ́ ọ̀rọ̀ ṣọ́ọ̀kì tí ń ṣe jó tí ń wá má bínú má bínú. kúrò tó next ní àpárá ìdí gbogbo èyí tó wọ̀ tó wọ̀ black ẹ̀yà ọjọ́ má ṣe báyìí pé bá ní tó ń ṣe gidi má dán báyìí wọ́n ti dàbí pé èèyàn sọ nǹkan fún ẹ̀ ọ̀rọ̀ wa ti system bí kò fẹ́ mú nǹkan lẹ́yìn wọ́ bóyá next week bóyá lè yóò wọn nìkan ló dájú kù báyìí ó bọ̀ black rẹ̀. mo ti bọ̀ wọ́n mi ọdún yìí bí kò tí ń tẹ̀lé wá káàkiri ní ọ̀dọ̀ ojú ẹ̀ ní àdẹ́gbà tó dàbí kó jọ wá báyìí. nígbà yẹn nígbà ojú ìdájọ́ ní check máa lọ check máa lọ. má bèbè yìí jọ.
ìwé ìtòdì bàbá mi máa rúkú ilẹ̀kùn oṣù ẹni mọ ojú ẹ̀ ṣe wá rí bá ilé ṣé kọ́kọ́rọ́ ẹ̀ mọ̀ mú dání ṣá ó dáadáa ó dáadáa òun ni mo ti fẹ́ tìbọ̀ mo ti tìbọ̀ mo ti kò bọ́ irọ́ ló ń pa o lórí tó ń ṣe báyìí tẹ̀lé wa kiri mo máa rúkú láyé mi wọlé. Ṣé ẹ̀yin ni Dèjì William? Ọ̀gá fẹ́ rí yín ní ọ́fíìsì wa. Ṣé kò sí? Tẹ́ bá débẹ̀ ẹ bá mọ nǹkan tó ṣẹlẹ̀. Ẹni tó ṣọ́ níta ò ṣọ́ láyé kọ́lọ́hún gbà wá lọ́wọ́ wọn. Ẹkùn wẹ́rẹ́wẹ́rẹ́ tí ń jẹ́lé tó tún jẹ ní ọwọ́ àṣírí mà ní. Bọ́lá èwo ló ń ṣe tí o tiẹ̀ sọ̀rọ̀ látàárọ̀. Daddy, mo ń play game mi. Ìwọ àti game ẹ̀ ṣá ló ṣáà ń kàwé ẹ̀. Bẹ́ẹ̀ni. Bukola, Ma? kí ló ṣẹlẹ̀ sí sink tó wà ní kitchen yẹn? Omi ti kún gbogbo everywhere. Àwọn tó fẹ́ fọbọ́ gan wọn ò lè fọbọ́. Tó bá ti ṣí bá omi kàn ń dà lẹ́yìn. Zinc báwo? Mo ṣe bí ìrẹ́ ní o ti fún plumber lówó oúnjẹ ẹ̀ bó dẹ̀ ti ṣe. Mo fún wọn lówó ọjà láwọn ti ṣe. Wọn ò ṣe anything. So wá bẹ́tà kó gbé aago ẹ̀ ń sìn kó pè wọ́n kó ní kán wá ṣe. Àìjẹ́bẹ̀ wọn ò ní lè ṣe nǹkan kan níbẹ̀ yẹn. Ṣé o ti gbọ́? Àwọn oníṣẹ́ owó ìṣà àfikọ́ lọ́n ṣáà kó wọn yọ. Daddy, ṣé kó bá yín gbé fruit wá? Àbí ẹ máa ní sùúrù kí wọ́n ṣe oúnjẹ tó ń kọ́ tó gbé wá ni? Wọ́n fi fruit lẹ́jàre. Kò mí kí n rí jẹ anything. Àbí ṣé kàn fún yín lóbi ni? Because mo rí pé látàárọ̀ ẹ̀ rí lè jẹ nǹkan kan tó ṣe bí kíní o. Ilé mi ṣe bá kan wọ̀ á jẹ oníṣà. Àǹtí Kẹ́mi. Ṣé wàá wá? Ṣé ó ti yá nìyẹn? Bẹ́ẹ̀ni. Báwo ẹ̀ máa jẹ? Mo rí bó tún wà. You are ready to go? Yes. Pẹ̀lẹ́. Yeah. Ọlọ́run á máa ṣọ́ ẹ. Àmín. Àǹtí Bùkọ́lá, tó bá ṣe tán kó wá rí mi nínú yàrá. Gbọ́. Má ló gbàgbé ọ̀rọ̀ wà o. But ìwọ náà kó wá very careful. Okay. Because Ọlọ́run ṣọ́ tó ń fi kíní gùn ọ̀pẹ ni oṣù mọ̀. Yeah. O gbọ́dọ̀ ṣọ́ra ẹ̀. Okay, O gbọ́dọ̀ sir. ṣọ́ra ẹ̀. Okay. Ṣọ́ra ẹ̀ o ṣe mọ̀ pé àwọn boys tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí òru náà máa ń ṣe gbogbo moves wọn. Okay, So sir. tí ẹ bá fẹ́ rìn gbọ́dọ̀ máa dárìn o. Then again tí ilẹ̀ bá ti ṣújù make sure pé o lọ anywhere. Okay, sir. Tí kò sí ara yín kẹ̀kàwé. Yes, sir. Ọlọ́run máa ṣọ́ ẹ. Ọlọ́run kúkú wà pẹ̀lú ẹ. Ṣé ti pé bàbá Jídé? Yeah, Daddy, mo ti pè wọ́n. Wọ́n ní kí wọ́n bá wọn ní ọ́fíìsì. Tí o bá dé ọ́fíìsì make sure pé gbogbo àwọn àkáǹtì yẹn ó wà ní right place. Okay, Daddy. Everything gún régé dáadáa. Okay, sir. Tó ti yẹ. Yes, sir. Ojú mi ojú ẹ o. Bẹ́ẹ̀ni, sir. Okay. And then, don't worry, I'll take note of that. I trust you. Yeah. All right, take care, easy. Má fi inú ẹnu kó má padà wá jẹ́wọ́. Ojú làárí lóòótọ́, ayé ń bẹ níkùn. Dákun má gbẹ́kẹ̀lé wọn, kò yá sá fún wọn ni. Sir, àwọn owó mẹ́ta tó kọ sí bíbá ẹ̀, mo rí tẹ́lẹ̀ ẹ̀. Wọ́n yẹ san àwọn yẹn lánàá ni. Tẹ́lẹ̀ kan. Tẹ́lẹ̀ ni. And má gbàgbé pé a máa san salary àwọn staff for next week. Okay,
I'll prepare him very soon. Oh, good. Thank you. Sir, ẹ jẹ́ kí n tètè wá máa lọ, sir. Lọ sí ibo. Tí mo rò bí mò ń gbé ẹ lọ jẹ lunch. Lunch? But sir, ẹ sọ fún mi tẹ́lẹ̀ náà. Ìgbẹ́ ti sọ fún ẹ náà nìyẹn. Okay. No problem. Yeah. But daddy, ṣé kò sí tẹ̀wọ̀n mi bẹ́ẹ̀? Ó má dá mi lóhùn tiẹ̀. Mo ń wò pé inú ọmọ tá a ṣe bí ní ọjọ́ wo sígbà wo ló ti asáré di ọmọge báyìí. Daddy. Ọmọbìnrin ò ń pẹ́ dàgbà o. Wo anyway, that is by the way. Boy tí mo rí wà tiẹ̀ ní school yìí lọ́jọ́ yẹn, báwo ló ṣe jẹ́ sí ẹ gan? Má parọ́ fún mi. Ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́ méjì ló wà. Ṣé ọ̀rẹ́ tẹkànjọ́ ń jáde nínú school ni àbí ọ̀rẹ́ olólùfẹ́ méjì? But daddy, ìbéèrè kí ló dé tẹ́ fi béèrè question bẹ́ẹ̀? Sórí guy tí mi ń wò lọ́jọ́ yẹn, ó ṣeé ṣe kó jẹ́ ìfẹ́ wúrà àti fàdákà lásán ni. Meaning? Ìfẹ́ ẹ̀tàn ni. Nítorí ohun tá a máa jẹ kó má lọ jẹ́ pé ó ń fi ìfẹ́ ẹ̀tàn bẹ́ẹ̀ lò. Wo jẹ́ kí mi sọ nǹkan fún ẹ. Sórí I love you ó dùn sọ lẹ́nu àmọ́ ṣó dínú ẹ̀. Daddy, ṣe tó bá jẹ́ ẹni Moses kò fi ìfẹ́ ẹ̀tàn bá mi lò rárá. Ọmọ yìí àwọn boys sìn. Okay, Daddy, thanks for the advice. Well, you're welcome, my dear. Hello, kí ni orúkọ tiẹ̀? Moses ni sir. Pẹ̀lú mi. Daddy. Ṣé young man is he deaf and dumb? No, sir. Ta ló sọ̀rọ̀ sí ẹ? Èmi ni sir. Moses Adeyanju. Moses Adeyanju. Sir. Ó mean pé you are not deaf and dumb? At all, sir. So, pẹ̀lú mi. Yes, Daddy. From now, ọ̀rọ̀ tí n bá béèrè lọ́wọ́ ẹ ni kò dáhùn. You understand? Yes, sir. Well, you guys are in the same faculty? Bẹ́ẹ̀ni, sir. Okay. So, ìlú wo ni o ti wá náà? I'm from Osun State, sir. What part of Osun precisely? Ire ni, sir. Ire? Àwọn parents ẹ̀ ń kọ́? Oh, dá mi lóhùn time, kí ló ṣẹlẹ̀? Mo dáhùn, sir. Wọ́n wà, sir. Wọ́n wà papọ̀ àbí wọ́n wà separately? Yes, sir. They are together. Wọ́n wà papọ̀. That's good. So, tí o bá ti wà on holidays, ọ̀dọ̀ náà ló máa ń lọ? Bẹ́ẹ̀ni, sir. Ilé ni máa lọ, sir. Okay. Irú iṣẹ́ wo ni wọ́n ṣe? Dad is an architect, then nurse ni mommy. Ṣé wọ́n ń gbé ní apartment tí wọ́n ní or rented? Actually, I rent any, sir, but it's a big apartment, only 2 bedroom, 1 toilet. So you pay our nìkan la máa ń lò. She can't share pẹ̀lú neighbor, sir. No, it doesn't answer my question. Ṣé àwọn ló ní as the landlords or their tenants? Sir, Sherry, it's one. I rent any actually, but one big apartment, only 2 rooms. Then our land toilet I can share with any kankan, separate toilet, kitchen, and only little veranda. Regardless of gbogbo àwọn descriptions yẹn, it boils down to the fact pé tenants ni àwọn parents ẹ̀ àbí? Yes, sir. Oh yes, sir. Okay, don't worry. Ọlọ́run á ṣe ilé tiwọn náà fún wọn. I hope they're not too old, sha. No, we won't see that. Okay. Ọlọ́run á ṣe sígbà tó pẹ́. Gbogbo àwọn ìbéèrè mi yẹn kò mí pé bóyá mò ń wò pé bóyá irú ọmọ wo ni ọmọ mi fẹ́ fẹ́ o cause ẹ̀ tí dé level yẹn. Daddy. Ka ìwé yín first. Tí ẹ bá kàwé yín tán and you still have the mind of being friends, then we will take it from there. But for now, read your book. Ẹ gbọ́? Yes, sir. My chairman. Bàbá Jídé kọ́ ni ẹ. Báwo ni? Ẹ ṣe family meeting ni? No. Pẹ̀lú mi báwo ni? Fine. Kò ń ṣe boy tó sọ pé ó máa ń tọ́jú ẹ̀ ní school yẹn kọ́ ni? Daddy, yes, Moses. Moses, how are you? Yeah, it's fine, sir. School ńkọ́? It's going on well, sir. Oh, very good. That means pé ẹ mọra rí àbí? Yeah, mo ti pàdé ẹ̀ lọ́dọ̀ pẹ̀lú mi ní school wọn lẹ́ẹ̀kan rí. Oh, that's nice. Yes, sir. Mo ti fẹ́ máa lọ, sir. No. Àlẹ́ ẹ̀ náà.
Only my in the other sitting room. So, well, we just have any meeting. I don't know, I'm not scared. It's just that Mula want to take me to tutorials Tuesdays, Thursdays, and Saturdays. It's about this time. Only to Mama do them so don't anymore. Oh, okay. All right then. Have a good day. Thank you, sir. Bye, sir. What else, sir? Daddy, Okay. All right. Well. Yes, sir. But you are supposed to be in this meeting. Yeah, you should go to get attention. To you, all right. What do you think? That guy, he's cool looking. By my own assessment, I don't think he's bad. It's okay. Okay. Yeah. Fún ọ̀rọ̀ tí mo ti torí ẹ̀ wá. Hi. My name is Adeniyi Williams, Mass Comm Department, 300 level. I know. So, mo notice that you girls a man avoid me somehow. We shall want to call a man avoid them. Everybody. Because you're not friendly. Oh, can smile. You want to call a man down. You want to call a man dash. We're in the same department. We're in the same group. But still, can anybody share? So. Sure, Toyin got to so. But one thing about me is mo hate wasi. Me like anything my buy on shit to my fi wasi love me. Especially in you being sorry, mo age me. Age. That's it, my darling. Age is nothing but a number. But èmi àti ẹ ṣàlàjò kan sí ṣé mi ò free mo báyìí. Bẹ̀yàn mélòó ló fẹ́ mọ̀ ẹ́? Kò sí náà. Okay. For instance, look at my friend. Her name is Pelumi. Ó like it. Oh, as in gidi gan. Ọkọ mọ bó ṣe máa wá bẹ́ẹ̀ cause ẹ̀rù ń bà. Kí ló dé? Kí ló ń bà lẹ́rù? Ṣé mo gbéná sórí ni? Oh, èyí tó wà lójú ẹ̀ gan ó jù náà lọ. Yes. Ogin smell, so she likes you so much. We're Roomba. Hello. Hi. Pelumi, why tí à ń sọ̀rọ̀ láti ẹ̀kan tí o ti ẹ̀ sọ anything? Ó ní pé àti ẹ̀kan tá à ń sọ̀rọ̀ sọ anything. Kò sí nǹkan kan tí mo fẹ́ sọ. Ó ní haha, but tí èsì nǹkan tí mo fẹ́ sọ. Well. But you like him. You like him. Pelumi is so acting. See what I'm talking about? When a woman likes a man. Don't mind her. By now you should be used to that. That would be about the like of paparazzi woman. Don't mind her. She likes you. Yeah. Anyway, my name is Toyin. Is that it? Oh God. Pelumi jẹ́ kí ọ̀rọ̀ mi kó máa yé. Surely there is no doubt about it. Mo lè fi ẹ̀mí mi ta pé bọ̀bọ́ yẹn òun ni olórí gbogbo àwọn court tó wà ní school. Ṣé wo rí confidence bọ̀bọ́ yẹn ni? O rí bóyá máa ń lọ ni wọ́n máa ń mọ̀pọ̀. Surely tí kan ni wọ́n bá fẹ́ bọ̀bọ́ yẹn. Hey, number one, a máa ní protection nínú ọgbà yẹn. Then number two, a máa lè ráyè láti penetrate wọnú life ẹ̀ láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. Kò tá fẹ́ find out, ó máa easy fún wa láti find out. Kò lè náà. Èmi àti ẹ la wà in danger. So bóyá kí wọ́n fẹ́, báwo lè máa ní kémi fẹ́? Ó mọ̀ pé mo lẹ́ni tí mò ń fẹ́ náà. Stop talking like this. Pelumi okùn lójú òfin ríran. Ṣé wo rí pé bọ̀bọ́ yẹn ó like ẹ gan? Ojú ẹ̀ báyìí ó wà lára ẹ̀. Yes now, tí èmi bá ní kémi lọ sìn, obviously a kàn máa mess gbogbo plan yìí up ni because he doesn't like me. But ìwọ ó like ìwọ. Tí bá ní kí n fẹ́, níbo ló fẹ́ kí n fi Moses? Oh God. There we go again. Moses. Kí ni ìfẹ́ òṣì gan-an? What's this stupid love about? Ṣó ti fẹ́ sílẹ̀ ni? Ṣòrùbẹ́ tó bá kú lónìí, Moses ò ní fẹ́ lómi ni. Bóyá ká kúkú pé Moses ká explain fún pé this guy you have to date him but ò nífẹ̀ẹ́ dènú. Perfect fish find out kan. Èwo ni kíní gan-an náà? O mọ̀ pé yẹn ò possible now. Kò sí problem. Bóyá kò mú kan nù méjèèjì. Kí ni? Ìfẹ́ tàbí kú.
ohun tó bá ń bẹ nínú ọkàn mi ní ẹ jẹ́ kí n ṣe ṣó ṣeé ṣe fún mi kí n fẹ́ ìfẹ́ mi sílẹ̀ o. mi ò believe pé èmi àti ẹ̀ lè ever jókòó báyìí sọ̀rọ̀ pẹ̀lú mi inú mi dùn gan ohun tí mo ti ń fogún ọdún wá ni ó wá padà bọ́ sí mi lọ́wọ́. but ẹ̀rọ ọkùnrin bá mi òun sọ́nsì ẹnu ẹ̀ ń dùn kò ń ṣe bí ẹni pé ó nífẹ̀ẹ́ mi tó bá ṣe díẹ̀ tí àwọn girlfriend á bẹ̀rẹ̀ sí ni máa yọjú èmi ò fẹ́ wàhálà o. àwọn girlfriends ló pè bẹ́ẹ̀ yẹn. jẹ́ kó yẹ pé nínú ọgbà yìí o bẹ́ẹ̀ mi ṣe wà yìí o èmi ò lẹ́ni bọ́ọ̀lì tí mi ń dé tó. Are you serious? ìwọ wà ní mi ò wá mọ̀ bóyá Mr. Right ẹ wà ní kọ́nà kan. Oh, Mr. Right, trust me, I don't have anybody. Well, èmi náà ń tí mi bá ti dáwọ́lé anybody ò lè gbà lọ́wọ́ mi. Seriously? Sure. As the biggest boy in campus. No, nítorí pé àwọn olórí kò. Bọ̀bọ́ ẹ̀ máa ní ojú òun ti wà lára mi tipẹ́tipẹ́. Ó mì pé torí àti fojú sílẹ̀ ló jẹ́ kó máa pa wá lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣé ọ̀rọ̀ náà ti wá ń yé bọ̀ báyìí? But that's wicked. That's very wicked. I mean. Pẹ̀lúmi, right now, gbogbo ọ̀nà tí a máa fi get evidence láti nail òun àtàwọn ọ̀rẹ́ ló yẹ ká máa wá báyìí. Tí ò dẹ̀ ní fura. So, I need you to play along very well. Play along very well? Yes. Tó bá béèrè fún sex ńkọ́? Wàá fún ni now. What sex? Ìwọ àti èèyàn máa fẹ́ aṣẹ́ ní sex. But you know I don't love him. Love? Jọ kí ni ìfẹ́ àti sex kí náà fi jọra? Love rẹ̀ sex rẹ̀ kí wọ́n jọra rárá now. Èwo ni sex, love making, love. Tọ́n bá fún ẹ lámọ̀ràn gbé wò dáadáa o torí agbọ́n máa gbà ni ó jẹ̀bi ọ́. Tọ́n bá fún ẹ lámọ̀ràn gbé wò dáadáa torí aṣinilọ́nà ọ̀nbẹ lóde. Dákun má gbẹ́kẹ̀lé wọn o kò yá sá fún wọn ni ayé máa bù ọ́ inú máa ma jọ inú máa jọ máa jọ. John, we need help, Benny. It's about Pelumi. And ọjọ́ mẹ́ta yìí bó ṣe ń ṣe mi ò understand. It's practically out of it. As in, kò yé mi rárá. Kí ló ṣe? So oftentimes bá pe number she no wan fún mi ní flimsy excuses like àwọn excuses tí ò tiẹ̀ lọ I mean so generally ó dàbí there's a change. She's a changed person. Okay, èmi náà ò tí ì rí. No, like me pé mi ì tí ì rí. Like we talk on phone but she has to go and do some assignments. So ìyẹn ló jẹ́ kó. Irú assignment ló ń ṣe tí. There's something fishy. There's nothing fishy. It's just the research thing. How you research? Anyway, it's okay. Just to back on it, I'm going to try for your career. It's quite important. Just make that motive when I missed that. Thank you. Okay. Okay, sir. All right, then. Take care. Ẹni àfẹ́ la mọ̀, a ò mẹ́ni tó ń fẹ́ ni. Ẹni yóò fojú jọ ni o, kò mà pé kó fi wá jọ ni. Ibi àfojú sí gbà mìíràn láyé, ọ̀nà lè má gbàbẹ̀ lọ. Ó ṣò mí lọ́wọ́, ó sọ̀lọ́gbọ̀n mi kọ́. Inú máa jọ, máa jọ, ọjọ́. Má fojú sí wọn pa wọn ní lọ, bẹ̀rẹ̀ lẹ́yìn ọjọ́.
ojúlàrí o kò jẹ́ ká mẹ́ta sá fún o ènìyàn tí bá ní jẹ tí ń bá ní mú tẹ̀rù wọn ò dá sí ni táwa ní kí wọ́rọ́kọ́ ti ń dáná ro kò yé mi torí kò yé mi o ẹ̀yìn màmá ga o àfitọ́ pawọ́ kò fẹ́ kóhun lẹ̀pọ̀ ní fọgbọ́n lọ́gbọ́n ṣọgbọ́n kan kì í jẹ̀bi ẹni tó sọ níta ò sọ láyé kọ́lọ́hún gbà wá lọ́wọ́ wọn. ẹkùn wẹ́rẹ́wẹ́rẹ́ tí ń jẹ́lé tó tún jẹ ní ọwọ́ àṣírí màá ní ó di ìgbẹ̀yìn ká tó mọ̀ pẹ̀lú ayé máa jọ inú máa jọ inú máa jọ ọjọ́ kẹrẹ mi kọ́ ojú láre ọ ayé bẹ́ẹ̀ sá fún ọ ènìyàn tí bá ní jẹ tí ń bá ní mú tẹ̀rù wọn ò dá sí ni báwo la ṣe fẹ́ ní kí wọ́n kọ́ ti ń dáná ro táwa ní ẹ̀mí ọ ẹ̀yìn màmá ga ọ ó sọ lọ́gbọ́n kọ́ ó sọ lọ́gbọ́n kọ́ ó ní ìgbẹ̀yìn ká tó mọ̀ pé ayé kò sí mi kan má fi inú ẹnu kó má padà wá jẹ́wọ́ ojú làárẹ lóòótọ́ ayé ń bẹ nìkan. Hi. I can't I don't want to leave pẹ̀lú mi. Pẹ̀lú mi? Yeah. Ṣé kò sí lórí mi yẹn? No, ó wà lọ. Ó ti tọ́ àtẹ̀sí náà ra òun yẹn. Ẹ̀rọ ayé ẹ̀ sá fún ọ ènìyàn gùn rọ ojú làárẹ̀ kò jẹ́ ká mẹ́rin àṣà fún ọ ènìyàn tí ń bá ní jẹ tí ń bá ní jẹ tẹ̀rù wọn ò dá sí ni táwa ní kí wọ́n rọ́kọ́ ti ń dáná táwa ní. Dèjì. Yes, dear. What's up? Ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Kí ni? But ṣé ò ní bí iṣá? Ó le tó yẹn. Tí ó bá ti lè mẹ́rin bí náà. Ṣòrí, ó láwọn guys kan ní campus nígbà yẹn mo ṣe wọ 100 level. So wọ́n ṣe nǹkan tó dùn mí gan-an. Àwọn guys. Yeah, ó dùn mí ó dùn lẹ́dàá mi. Kí ló ṣe fún ẹ? Wọ́n rape mi. Wọ́n rape mi? Àwọn guys wo nìyẹn? Àwọn guys kan mi mọ̀ wọ́n. Wọ́n wà campus mi. Mo wá rò pé bóyá kí n lọ join court. Court? So that màá lè gbẹ̀san lára wọn. Because anytime tí bá ti ń rìn ojú máa ń tì mí gan-an. Pẹ̀lú mi, èèyàn ò lè fi ẹ̀mí òkùnkùn fi bẹ́ẹ̀ ẹ̀mí òkùnkùn jà. Tó bá lọ join court kan sí yẹn, o fẹ́ kí another problem fúnra ẹni yẹn. What you need now, just forget about it. Ẹ̀yọ́ fi ṣe máa ṣe fún ọ ní wípé anytime tó bá ti di wọn ní school, ọkọ̀ point wọn fẹ́ ó ti yẹn ṣe so èèyàn mọ ọ̀nà tí màá gbà tí màá fi deal pẹ̀lú wọn. Okay. Yeah, I'll do that. Please, jẹ́ kí ọkàn ẹ balẹ̀, máa ń kẹ́rù máa bẹ̀. Ṣòrí táìmù tí màá ti ẹ̀ mọ́ra ẹni bá dé nǹkan kò ní ṣẹlẹ̀ sí ẹ. Just cool down. Thank you. Love you. Ṣé o expect wípé ó máa sọ orí èèyàn tó jẹ́ fún ẹ? Ìwọ ló máa ṣèwádìí ẹ̀ náà. But nǹkan tí mo ṣe wọ́n là ní tó bá jẹ́ lóòótọ́ ni court guy ni bọ̀bọ̀ yẹn kò ní wá against pé mo fẹ́ join. Kí ni tó ń sọ̀rọ̀ báyìí? Ṣé àjẹ́ máa come out fún ẹ láti sọ fún ẹ wípé àjẹ́ lòun ni?
Ṣebí tó bá rí ẹ̀jẹ̀ lẹ́nu ẹ̀ ló tún ẹ̀ṣẹ̀ máa mọ̀ wípé àjẹ́ ni. But ó insist pé kí n fi àwọn guys tó rape mi kí n fi hàn òun. That's the next step. See, Pelumi, I need to think. When we get to that bridge, we'll cross it. I need to shower. I will come and see you later. Get to my room. Oh, hi. How are you? I know, but it's for your own safety. My own safety? Yes. How? Our guys stand so yìí, ó wà obvious pé wọ́n ní interest sí wa, but nítorí a fún wọn ní face ló ṣe ń pa wá lẹ́yọ kọ̀ọ̀kan, and tó bá mọ̀ pé èmi àti ẹ̀ à ń fẹ́ra wa, ó lè lọ pa wọ́n náà, and I don't want to lose you because I love you. That's thoughtful of you. Oh no, I need you call woman. And me. Sorry, just for that. Má fi inú ẹnu kó má padà wá jẹ́wọ́. Time is going in lecture. Okay. By 2 o'clock. By 2. No, we lecture by 9 this morning. Okay. Yeah, 9 o'clock. So by the time, drop it for Mama Nicole. Alright, no problem. Alright then. Alright, you too. Please be very, very careful. Alright then. Bye. Ọdúnládé ká mẹ́rin àṣà fún wọn. Ènìyàn tí ń bá ní jẹ tí ń bá ní jẹ tẹ̀rù wọn ò dá sí ni. Táwa ní kí wọ́n rọ́kọ́ tí ń dáná. Táwa ní torí kò yẹ mí o. Torí kò yẹ gá o. Ẹ̀yin máa ma gá o. Ẹ̀yin máa ma gá o. Ẹ̀yin máa ma gá o. Tomi kọ́ ẹ̀mí ni, Tomi kọ́ ẹ̀mí ọ̀ọ́. Yàrá Dèjì. Orí ìbọn yàrá Dèjì. Dàmí, bòbó yìí ló ti ń pa àwọn ọ̀rẹ́ wa. Why is it doing that? Okay, good. Now, I'm happy. Bí a ti ní enough. Wait. Nígbà tó rí ṣóyà. Push.
Just calm down. Surely now, I'm happy they are telling me enough evidences that I feel never go on. From now, see what anything they bad so make sure we move forward and then record every conversation. Kill me so. Then to back to the people, yeah. But you know what you're doing. To back to me, you have to record it. Send it to me. Then you delete it from your phone. Is that okay? What is wrong with you? No, but you don't have to be scared. Only that you comfort her. Because to back the guy is smart. Kid, Oribo, life. Why? Oribo later. Can you flag at me? Hello? Yes, who am I speaking with, please? Oh, okay. Are you serious? Oh, thank you very much, thank you. Oh my God, thank God. Hello, Daddy. Guess what? Oh no, guess what? I want you to guess, just guess. Okay. What's your proposal? Yes. I'm very happy too. Yes, Daddy. Yes, this calls for celebration. All right, Daddy. Bye. Oh, yes. Oh. Say you want anybody near any point out, man. That's not the point. I mean, somebody is after our lives. But if I want to Shade, you know. Because you want to ó possible that ní deal kan pẹ̀lú àwọn course groups nínú ọgbà. So lára wọn lè máa ṣe àwọn dirty deals pẹ̀lú ìjẹun wọn. I'm not safe anymore. My life is unsafe. And I'm so scared. Deal with anybody. Me ò ní deal with anybody. Me ò ní issue with anybody. This is just me. This is me. Tonya, maybe you should go and report to the police. No. The school authority first. And àti pé ṣé ẹ̀yin suspect anybody? No. Yes. No. No, right? No. But with the school authority, you should not share anything, see? Bóyá kí n sọ fún Daddy, ọ̀rẹ́ wọn ní IG, bóyá wọ́n rí nǹkan ṣe sí. What do you have to say to that? No problem. Fún àánú yín nínú ẹbí wa yìí, fún oore ọ̀fẹ́ yín nínú iléeṣẹ́ wa yìí, nítorí pé ẹ̀ ń kọjú sí wa ẹ̀ ń ṣe wá lóore. Ọlọ́run ibo ni ká tẹ̀ ti bẹ̀rẹ̀ ọpẹ́ yìí. Ní orúkọ Jésù. Àǹtí Kẹ́mi, ẹ
ti gbé ti church dé ìbá yìí nìyí a fẹ́ celebrate ni. pé ní o ṣe sẹ́wọ̀n dáàdi ẹ̀ gbọ́ nírú ọjọ́ ìní ṣé kò yẹ kéèyàn ò dúpẹ́ kò yẹ kéèyàn ò gbàdúrà fún orí ńlá tí Ọlọ́run ṣe nínú ẹbí wa pàápàá jùlọ nínú ilé iṣẹ́ wa ó yẹ ká gbàdúrà. But you see, àdúrà yẹn ti ń lọ like over 30 minutes now. Àdìsọ pé ká wá ṣe ìfàájì ni àdúrà wà fúnjọ́ mi àlọ́jẹ Thanksgiving ní church. Gbé dírínkì fún mi jàre. Gbé sí mi lọ́wọ́ dáadáa. Okay. Ṣé jàre. Daddy ẹ̀ fi mú ni. Oh, sorry. For the successful big deal. Yeah. Here. Nice one. Yeah. Cheers. Can I drink now? Yes, Daddy. Yes, Daddy. This wine is sugary. This is a great loss for this family. Indeed, a great loss for me in particular. Hello, take heart, okay? I can assure you, Babaku. I will do everything within my reach, even if it is the last blood in me, to ensure that the culprit is apprehended. Okay? Just take it easy. Moses, thank you very much for coming. And Ore Pelumi, thank you very much. Pelumi, get me here. It's okay. It's okay. Pẹ̀lẹ́jà rẹ̀ pẹ̀lú àní irú ẹ̀wọ̀n wo òun ní fẹ́ kó máa ké níwájú àbúrò ẹ̀ ọmọ pọ̀ lè yẹ kó máa pẹ̀tù sí nínú. Àwọn ọlọ́pàá pè mí sí pé lórí investigation tó ń lọ lórí ikú dádì ẹ̀. Wọ́n fẹ́ rí mi fún àwọn ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀, okay? Okay, sir. Tó bá dàjẹ́ pé o lo get useful information kó pè mí, but I will see you tomorrow. All right. Thank you, Daddy. All right. Yeah. Fóònù kò gbé fóònù mo expect kó dé kó mú document yẹn wá kó sign ẹ tó bá dé sign ẹ tán á mú kúrò lọ́nà and tábà tí agbowó jáde má dé fún ẹ ní in fact má add 40 million mọ́ 10 million tó fẹ́ gbà yẹn á lè jẹ́ 50 million naira.
àtayébáyé lọ dalẹ̀ ti wà o. ẹni ọlọ́run bá bẹ lẹ́yìn fún wọn ní kì í jìn sí kòtò wọn ní kì í jìn sọ́fìn wọn. òjò ẹ̀san ṣú ó dẹ̀ ti ràn ṣùgbọ́n má finú tán wọn. ènìyàn ayé lè àwọn tán finú tọ́yàn lánàá dá wọ́n dẹ̀ ti dẹni ilẹ̀ o inú láàyè wa o. Bukola, kí ló dé tó wà? Kò sí nǹkan kan tí. Hello. Hello me. Hi. Hi, darling. Ẹ káàsán. Ẹ káàsán. Dèjì ṣáà ló ń sísè pé òun fẹ́ rí ẹ o, òun ti miss ẹ o, òun fẹ́ rí ẹ. So I had to bring him. Báwo ni pẹ̀lú? Hi, wọ́n kọ́. Dẹ̀kú apọ̀ rẹ̀ yẹn. Àṣírí ni ẹ o. Lọ́run jẹ́ orí lónìí. Okay, bro. But àwọn wo ló lè dánwò wà pálapàla báyìí wọ́n? Question tell me now, bro. Me more. Just don't know. I'm tired. It's okay. I'm not good. Well, for the release of much now, it's called just skill test. Timumbe handle anyway. Bele. Sorry, you go in the restroom. Okay. Sorry. But kí ló dé tó mú Dèjì wá sílé mi? I don't understand. I don't understand. Dèjì is your friend. He's our friend. So kí ni big deal? Ti máa mú Dèjì wá. What's big deal? But ó sọ fún mi kó tó mú wá náà. Tí Moses bá wọlé tó bá rí Dèjì nǹkan, kí ló fẹ́ kí n sọ fún? Pẹ̀lú mi, Moses ò lè ṣe anything. Yes, now, what's the... Hey! Documents down! Hey, what's up? Drop your gun. Seriously? My, kí ló ń ṣe mí báyìí? Moses. Yes. Respect our rep, drop ìbọn tó wà lọ́wọ́ yẹn. What's up with you now? I don't have any business with you. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? What the F? Kí ló fẹ́? What's this? Kí ni ìbọn ṣe ní lọ́wọ́ yẹn? Kí ni ìbọn wá lọ́wọ́ mi? Màá gbọ́ question òpònú tó ń béèrè lọ́wọ́ mi. Màá gbọ́ ọ̀rọ̀ ọ̀dẹ̀ tó ń sọ kí ni ìbọn wá lọ́wọ́ títí mi. Ṣèbí student àwọn méjì. Báwo ni wọ́n ṣe ní ìbọn lọ́wọ́? Now, Moses, tó bá yẹ kí n bí mi, máa fi bọ̀ ìfún orí ẹ̀ tí ó bá drop ìbọn tó wà lọ́wọ́ yẹn. Hello. Ẹ jọ̀ọ́ ṣé security post gate nìyẹn? Ẹ jọ̀ọ́ ilé chief akẹ́pẹ̀lú ni. Wọ́n wà lókè pẹ̀lú ìbọn ni. So àwọn in danger ìjọ. Kí ẹ má pẹ́. One more move, just a single move, I waste you. I promise you. Now, drop your gun, Moses! Drop your gun, Moses! Drop your gun! Will you drop your gun now? Drop your gun. Listen, officer. There's more. I'm an officer. It's CID. Officer Adeniyi Williams. Arrest him. Why is it you after documenting? And enjoy. Moses,
pẹ̀lú mi lórúkọ ẹ̀. Ọmọ kẹ́yìn nìkan ló ń dínà business mi láti achieve aim. Mo fẹ́ kó close mọ́. Pretend bí ẹni tí olóbìnrin rí kó dẹ̀ monitor ẹ̀ dáadáa. If by any chance o gbọ́ pé èèyàn kan ní idea nípa business, I want you to kill that person. I'll give you 5 million naira now to be a business. To buy that barrier, I'll balance you the remaining 5 million naira, making 10 million naira. It's okay. All right. My judge, Bashir. I promise. Sure. Moses. Why? Mr. Baba Babajide. Sálẹ̀ tó wá pa Mr. Babajide. Wọ́n change plans o. Nígbà tí mo pa Mr. Akínpẹ̀lú tán, mo máa ń pa Mr. Babajide. So that gbogbo owó ni a lè fi sí nǹkan. Mo fẹ́ lọ ẹni níti pẹ̀lú mi lè fi mo fi bá yín bẹ̀rẹ̀ lẹ́. Daddy Babajide and my Moses. Ṣé kò lè ṣe irú nǹkan báyìí fún mi? Èmi ọ̀bùrú o. Mo ti sọ̀rọ̀ fún time to down now. Kò sẹ́ni tó ṣe gbọ́kànlé. O lè trust anybody. The only person tó lè trust láyé ni Ọlọ́run ọba. O mọ̀ pé ẹ̀dá ò ṣe gbẹ́kẹ̀lé. Bíyàn bá gbẹ́kẹ̀lé dàbọ̀, asán ayé kan. Bọ́rọ̀ èèyàn ṣe jẹ́ nìyẹn. I have a confession to make. Pelumi is actually not in love with you. Gbogbo ẹ̀ a plan ẹ̀ ni. Ìgbà tí gbogbo kíní yẹn tó ń ṣẹlẹ̀. So I feel pé ìwọ ni. Ìgbà tí gbogbo kíní yẹn ṣẹlẹ̀. I feel pé ẹ̀yin lẹ́yìn ṣe gbogbo ẹ̀. So our plan wípé tó ń bá ṣe báyẹn a máa lè mú yín. So we are sorry. Èmi náà mọ̀. Now, kébì náà wá tán ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ kan tí ó yí láti jọjọ́ yìí. Dáàdì pẹ̀lú ni wọ́n wá bá ìjìnlẹ̀ ọ́fíìsì. Wọ́n láwọn need protection lórí ọmọ nínú school yẹn. Àìjídẹ́ pé wọ́n gba assignment ẹ̀ fún mi láti máa monitor ẹ̀ gbogbo movement ẹ̀ nínú school, which I did. Mi ò kì í ṣe student yìí. IG
your father, the school rector yìí, báyìí ni wọ́n ṣe jẹ́. That's it. Okay. Oh, no wonder anywhere Tabatiwa or Tipelumi Batiwa, you are always around there. Because assignment me one for me, but they like to carry out. Oh my God. Wow. Well, I can't go down pé gbogbo nǹkan tó ń ojú kí ni ó ti tán lẹ̀. By Monday la gbọ́dọ̀ lọ. I'm a charge Moses court. Inspector DJ Williams. Adeniyi Williams. Adeniyi Williams. Èèyàn ọlọ́pàá. Ẹ̀gbọ́n ṣá. Mama gbẹ́mi lé ènìyàn ayẹlẹ. Mama gbẹ́mi lé ènìyàn ayẹlẹ. Ẹni àfọkàntán tó bá dání. Adoni, ohun tá ti bàjẹ́ àti bàjẹ́ o. Ó yẹ máa látúnṣe mọ́. Ṣẹ́gun ojú ayẹlẹ. Àtayébáyé lọ dalẹ̀ ti wà o. Ẹni Ọlọ́run bá bẹ lẹ́yìn fún wọn ní kì í jìn sí kòtò wọn, ní kì í jìn sọ́fìn wọn. Òjò ẹ̀san ṣú ó dẹ̀ ti ràn, ṣùgbọ́n má finú tán wọn. Eniyan